Òní ni August 8 tá ń ṣe ọdún òrìṣà tí wọ́n ń pè ní òrìṣà Ọ̀ṣun tí ó jẹ́ Yemọja nílùú Òṣogbo òkè ọmọ àsálà ọmọ Osun. ibi báyìí gangan ni à ń pè ní ojúkọ tí wọ́n ń pè ní Osun Òṣogbo Osun Òṣogbo tí ó jẹ́ yí pé àwa tí a jẹ́ ọmọ onílù la ní àǹfààní láti máa wọ ibi báyìí torí pé ó ní ìdí àti ìtumọ̀ tí wọ́n fi jẹ́ kí àwọn àjòjì wọ bíbá yìí. Ìtumọ̀ ẹ̀ ó pọ̀ gan-an tó pọ̀ gan-an tó lẹ́nu mi lè máa ṣe kóòsì kó gbé nǹkan ìmọ̀ wọbẹ̀ torí iṣẹ́ ń pè ní òrìṣà àwọn bàbá wa tí wọ́n bẹ níbẹ̀ torí ẹ̀ láti gbà kí àwọn tí obìnrin àjòjì kọ̀ọ̀kan ní àǹfààní àti wọbẹ̀. Jẹ́ ọmọ bíbí ìlú Ọ̀ṣun mo dẹ̀ ti wà nílùú yìí náà láti bíi ìjẹta tá a wá ṣe ayẹyẹ ọdún Ọ̀ṣun Òṣogbo. Tí mo dúró fún bíi Yemọja torí ọmọ àkàndé èèyàn tí wọ́n tọrọ lọ́wọ́ òòṣà ni mí. Nígbà tí ojú ọmọ ń pè ìyá àti bàbá mi ó wá tọrọ mi ni ó dẹ̀ gbàdúrà láti ọwọ́ ẹ̀ ó mú mi wá sílẹ̀ ayé ó ní kí wọ́n mọ̀ tẹ́yọ̀ rìn gbígbẹ́ kí yọrìn gbígbẹ́ kó wá bí títù wọn mi lẹ́sẹ̀. Mo jẹ́ ìkan lára àwọn ọmọ òòṣà inú mi. Mo gbàdúrà fún gbogbo ojú tó wá ibi ìgbàgbọ́ tó ṣe fídíò. Mo gbàdúrà fún gbogbo orí kọ̀ọ̀kan tó wá bíbà obìnrin ọkùnrin ọmọdé àgbà tó wá sí bíbà lágbára Elédùmarè tí wọ́n fi lé sí lágbára Elédùmarè náà wọ́n bá ilé náà. Orúkọ mi ò wá yí padà o Yèyé Ọ̀ṣun mi apó ìṣàdé wà tó mi lọ́lá tó máa dé Olúwa.